bẹ̀rẹ̀ o gómìnà Adémọ́lá Adélékè kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Àwọn agbébọn ṣèkọlù sílégbèé DPO ṣekú pa ọlọ́pàá kan ẹlòmíràn farapa nípínlẹ̀ Jigawa. Kó nílé ó gbélé o látàrí rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ torí ọwọ́ àti ìlú Ìgbàjọ tó wàjà. Gómìnà Adélékè kéde kó nílé ó gbélé. Àwọn ajínigbé agbébọn jí àwọn àgbẹ̀ 15 gbé sálọ nílùú Kaduna. Mínísítà fétò ààbò Badaru Abubakar kọ̀wé fipò sílẹ̀ látàrí àìlera tó ń bá a fínra. A fẹ́ kí ààrẹ gbẹ́sẹ̀ lé ìwakùsà lọ́nà àìtọ́ torí òun ló ń ṣokùnfà ètò ààbò tó mẹ́hẹ lọ́dọ̀ wa. Àwọn gómìnà lápá ẹkùn àríwá Nàìjíríà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Òṣèlú bẹ̀rẹ̀ o gómìnà Adémọ́lá Adélékè kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ó kù wákàtí 16 sí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adémọ́lá Adélékè kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀. Alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi ló kéde bẹ́ẹ̀ lọ́jọ́ Ajé Monday pé ẹgbẹ́ òṣèlú náà kò ní ṣe ètò ìdìbò abẹ́lé tó yẹ kó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday mọ́ nítorí bí ìyapa ẹgbẹ́ ṣe ń bá ẹgbẹ́ náà jà lọ́wọ́ yìí àti bí gómìnà Adélékè kò ṣe fi ìfẹ́ hàn sí gbígba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú PDP láti ṣojú ẹgbẹ́ nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀wẹ̀ nínú lẹ́tà kan tí akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP lọ́ṣùn buwọ́lù tẹnumọ́ pé ètò ìdìbò abẹ́lé láti yan ẹni tí yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú nínú ètò ìdìbò gómìnà tí yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ti dábàá rẹ̀ ní gbọ̀ngàn Atlantic Multipurpose Hall nílùú Òṣogbo. Nínú lẹ́tà mìíràn tí wọ́n buwọ́lù lọ́jọ́ 4 oṣù kọkànlá ọdún 2025 gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ní òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì ṣàlàyé ìdí rẹ̀. Lẹ́tà ọ̀hún tó kọ ránṣẹ́ sí alága ẹgbẹ́ òṣèlú náà ní wọ́ọ̀dù Sàgbà nílùú Ẹdẹ. Adélékè ní ìgbésẹ̀ ọ̀hún dá lórí gbogbo rògbòdìyàn tó kojú ẹgbẹ́ náà lásìkò yìí nítorí rògbòdìyàn àìsí olórí tó ń da ẹgbẹ́ òṣèlú PDP láàmú. Ó wá sọ pé òun fi àsìkò náà ń kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Gómìnà Adélékè lòun fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fún àǹfààní tí wọ́n fún òun gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ tó ń sojú Ọ̀ṣun West àti gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣáájú ni gómìnà Adémọ́lá Adélékè sọ pé òun àti àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbà láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì ní ipò ààrẹ Nàìjíríà. Gómìnà Adélékè sọ èyí nínú àtẹ̀jáde mìíràn tó fi síta lójú òpó ayélujára Twitter rẹ̀ nínú èyí tó ti sọ pé òun àtàwọn atukọ̀ ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ ọ̀hún ti ṣe ìpinnu yìí lẹ́yìn ìfikùnlukùn ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọba àlàyé, àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn ìyálọ́jà àti bàbálọ́jà káàkiri ìpínlẹ̀ náà. Bákan náà ló fi kún pé àwọn èèyàn wọ̀nyí pẹ̀lú ti buwọ́lù òun gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ òṣèlú náà fún ètò ìdìbò ọdún 2026 èyí tó ti padà kúrò nínú ẹgbẹ́ náà báyìí. Àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi síta ló jẹyọ lẹ́yìn ìjíròrò àti ìfikùnlukùn tó wáyé ní ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo sọ pé lára àwọn nǹkan tí wọ́n rò mọ́ ààrẹ Tinubu lára tí wọ́n fẹ́ fi tì lẹ́yìn báyìí ni pé ọmọ onílẹ̀ lòun náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àtẹ̀jáde náà fi kún pé lóòótọ́ lọ̀rọ̀ dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC jáde eléyìí tí àwọn kan ní ẹgbẹ́ òṣèlú APC kò faramọ́ ṣùgbọ́n kì í ṣe gómìnà Adélékè fúnra rẹ̀ ló gbé èròǹgbà àti darapọ̀ mọ́ APC dìde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní kò faramọ́ dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n kàn fẹ́ fi tìtorí ìfẹ́ àti ìjólótìtọ́ sí ìṣàkóso gómìnà fẹ́ tẹ̀lé ìgbésẹ̀ náà ni. Lẹ́yìn ìpàdé wọn ọ̀hún àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà gbà láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu fún sáà kejì nítorí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ àbínibí rẹ̀. Bákan náà ni wọ́n pinnu pé gómìnà Adélékè yóò sì díje
fún ipò gómìnà lọ́dún 2026 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2026 gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí ṣáájú. Àmọ́ ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn BBC News Yorùbá ṣe gbé jáde ni pé gómìnà Adémọ́lá Adélékè ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ àmọ́ tí kò tí ì kéde bóyá ẹgbẹ́ òṣèlú APC ló kángun sí láti díje dupò gómìnà lẹ́ẹ̀kejì tàbí ẹgbẹ́ òṣèlú mìíràn. Àwọn agbébọn ṣèkọlù sílégbèé DPO ṣekú pa ọlọ́pàá kan ẹlòmíràn farapa nípínlẹ̀ Jigawa máṣe. Ó mà wá ga báyìí o àwọn aṣèkọlù agbébọn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ darandaran adìhámọ́ra ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sílégbèé ọ̀gá ọlọ́pàá DPO lóru lágbègbè Àùjára níjọba ìbílẹ̀ Jahun nípínlẹ̀ Jigawa. Wọ́n ṣekú pa ọlọ́pàá kan ẹlòmíràn farapa. Ìròyìn tó jáde láti ìpínlẹ̀ náà tọ́ka sí pé àwọn aṣèkọlù ọ̀hún ló ṣàdédé ya wọ ilégbèé náà tí wọ́n sì ṣekú pa ọlọ́pàá kan tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́ Nura Garba Jahun tí ọlọ́pàá míì náà tó wà lẹ́nu iṣẹ́ náà sì tún farapa. Agbófinró ọlọ́pàá Kọ́nsébù Nura ni wọ́n fìdí ikú rẹ̀ múlẹ̀ lọ́gbà ilé ìwòsàn Jahun General Hospital tí wọ́n sì ti sìnkú rẹ̀ láti ìgbà náà nílànà ẹ̀sìn Islam. Ìkọlù ọ̀hún ló bá àwọn mọ̀lẹ́bí lójijì. Bàbá olóògbé Malam Garba Jahun ṣàpèjúwe ọlọ́pàá olóògbé náà gẹ́gẹ́ bí oníwà pẹ̀lẹ́ àti ẹni tó gbẹ̀kọ́. Ó sọ wípé kò tí ì pẹ́ lẹ́nu iṣẹ́ ìsìn rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá kí Ọlọ́run tẹ̀ sí afẹ́fẹ́ rere. Ẹni tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ó fi kún pé mọ̀lẹ́bí kò tí ì gba ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn látọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní àwọn ò mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n kàn wá bá wọn kẹ́dùn tí wọ́n sì lọ. Wọ́n ní bóyá tó bá yá àwọn máa mọ ohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. Ẹnìkan nínú ìlú náà tún sọ wípé kò sí nǹkan kan tí wọ́n jí nílégbèé ọ̀hún lásìkò ìkọlù náà. Nígbà tí wọ́n kàn sí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa SP Lawan Sisu Adamu ó sọ wípé ìṣẹ̀lẹ̀ burúkú lèyí wọn kò tí ì bun òun gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Olórí agbègbè Àùjára Alhaji Aminu Dankade fìdí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà múlẹ̀ lójú òpó ayélujára mọ̀mímọ̀ Facebook rẹ̀ níbi tó ti gbàdúrà fún ìsinmi fún ọlọ́pàá olóògbé náà. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ń retí láti gùnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. A ò ní parẹ́ mọ́dún ikú òjijì ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Elédùà. Ó nílé ó gbélé o látàrí rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ torí ọwọ́ àti ìlú Ìgbàjọ tó wájà. Gómìnà Adélékè kéde kónílé ó gbélé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti kéde kónílé ó gbélé nílùú Ìgbàjọ àti gbogbo agbègbè tí ó wà níbẹ̀. Kọ́lápọ̀ Álímì tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn nípìnlẹ̀ náà ló fi àtẹ̀jáde ọ̀hún síta lówùúrọ̀ ọjọ́ Ajé Monday tí í ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 tí a wà yìí. Kọ́lápọ̀ sọ pé ìdí tí òfin kónílé ó gbélé ọ̀hún fi wáyé ní ìlú Ìgbàjọ tó wà ní ìjọba ìbílẹ̀ Bólúwadúró nípínlẹ̀ Ọ̀ṣun kò sẹ́yìn bí àwọn ọ̀dọ́ ìlú náà ṣe ń fa wàhálà láti alẹ́ ọjọ́ àìkú Sunday títí di òwúrọ̀ ọjọ́ Ajé Monday. Èyí ló mú kí gómìnà Adélékè gbé ìkéde náà síta láti òwúrọ̀ ọjọ́ kìíní oṣù kejìlá ọ̀hún tí gómìnà Adélékè sì dá àwọn agbófinró sí ìlú Ìgbàjọ àti agbègbè tó yè ká. Kọ́lápọ̀ tún tẹ̀síwájú pé bí ẹnikẹ́ni bá rú òfin náà kí àwọn agbófinró fi irú imú ẹni bẹ́ẹ̀ kó ata òfin ní kíákíá. Gómìnà Adélékè ní òun kò ní fi àyè gba ẹnikẹ́ni tó bá fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìlú Ìgbàjọ rú. Gómìnà ní kí gbogbo olùgbé ìlú Ìgbàjọ àti agbègbè rẹ̀ tẹ̀lé òfin ìséde oníwákàtí 24 ojoojúmọ́ tó bẹ̀rẹ̀ yìí. Adélékè sọ pé bó tilẹ̀ jẹ́ pé ikú ọmọọba Adégbóyèga Fámọdún bá àwọn lójijì tó sì jẹ́ àdánù ńlá fún ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ní kò yẹ kó tún sí wàhálà tí ẹnikẹ́ni yóò tún máa dá sílẹ̀ mọ́ rárá bó ti wulẹ̀ kí o mọ̀. Ó ní ìjọba òun kò ní káwọ́ gbéra láti fi ààyè gba ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun rárá. Gómìnà Adélékè sọ síwájú sí pé gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun ti kéde ìséde kónílé ó gbélé títí àlàáfíà yóò fi jọba ní ìlú Ìgbàjọ àti agbègbè rẹ̀. Ọwọ́ àti ìlú Ìgbàjọ ọba Adégbóyèga Fámọdún ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló wájà. Ọmọ ọba Adékúnlé Fámọdún ẹni tó jẹ́ akọ̀wé fún ẹbí ọba Adégbóyèga Fámọdún ló fi àtẹ̀jáde náà síta láti kéde ikú ọba Fámọdún ẹni tí ó jáde láyé ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 28 oṣù kọkànlá yìí. Ẹni ọdún 17 ni ọba Fámọdún kó tó jáde láyé. Ọba Fámọdún
Fámọ́dún gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ ní ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2022. Èyí wáyé ní ó kù ọjọ́ díẹ̀ tí gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá yóò kúrò lórí àga gẹ́gẹ́ bí gómìnà tó sì gbé ọ̀pá àṣẹ lé ọba Fámọ́dún lọ́wọ́ gẹ́gẹ́ bí ọba ti ìlú Ìgbàjọ. Ṣùgbọ́n kété tí wọ́n búra wọlé fún gómìnà Adémọ́lá Adélékè ni ó yọ ọba Adégbóyèga Fámọ́dún gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ tó sì yan ọba mìíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ ọba Adémọ́lá Mákindé rọ́pò rẹ̀. Ọ̀pọ̀ ẹbí àti àwọn èèkàn ìlú Ìgbàjọ ni kò faramọ́ ìgbésẹ̀ tí gómìnà Adémọ́lá Adélékè gbé. Èyí ló sì mú kí wọ́n gba ilé ẹjọ́ gíga tí ẹ̀ka rẹ̀ wà ní ìlú Ilé Ifẹ̀ lọ, tí ilé ẹjọ́ náà sì ní kí wọ́n dá ọba Fámọ́dún padà sí orí àpèrè àwọn baba ńlá rẹ̀ ní 30 oṣù kínní ọdún 2025. Ṣáájú kí ọba Fámọ́dún tó jáde láyé ní ilé ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n dá ọba Fámọ́dún padà sí ipò ọba gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ. Ọba Fámọ́dún lásìkò ayé rẹ̀ tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ pé kó padà sí ipò ọba gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ. Ṣùgbọ́n tí gómìnà Adélékè fárígá pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ni pé ọba Fámọ́dún kò fi ààfin sílẹ̀ fún ọba Adémọ́lá Mákindé tí gómìnà Adélékè yàn gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ. Ṣùgbọ́n ara kò rọ okùn, ara kò rọ adìẹ ọba Fámọ́dún láti ìgbà náà títí di àsìkò tí ọlọ́jọ́ fi dé ní ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2025 tí a wà yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọmọọba Adékúnlé Fámọ́dún tó jẹ́ akọ̀wé ẹbí Fámọ́dún ṣe àpèjúwe ọba Adégbóyèga Fámọ́dún gẹ́gẹ́ bí ẹni tó ní ìfẹ́ tó sì tún jẹ́ adarí rere láàrin ìlú àti láàrin ẹbí lápapọ̀. Ó tẹ̀síwájú pé ìtàn kò ní gbàgbé gómìnà tó fi ọba Adégbóyèga Fámọ́dún jẹ ọba àti gómìnà tó ní kó kúrò lórí àpèrè. Gómìnà Adémọ́lá Adélékè ti wá bá àwọn ẹbí kẹ́dùn nínú àtẹ̀jáde kan tí Ọláwálé Rasheed tó jẹ́ agbẹnusọ fún gómìnà Adélékè fi léde. Gómìnà Adémọ́lá Adélékè bá àwọn ẹbí àti ẹgbẹ́ òṣèlú APC kẹ́dùn ìṣípòpadà ọba Adégbóyèga Fámọ́dún. Gómìnà Adélékè sì gbà ní àdúrà pé kí Ọlọ́run kó fún ẹbí àti ẹgbẹ́ òṣèlú APC ní okun láti lè gbé ìṣẹ̀lẹ̀ náà. Rasheed ní gómìnà Adélékè ti mọ olóògbé Fámọ́dún tipẹ́ gẹ́gẹ́ bí olóṣèlú tó faramọ́ ẹbí Adélékè ìgbà tí ó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni gómìnà Adélékè ṣe àpèjúwe olóògbé Fámọ́dún gẹ́gẹ́ bí ẹni tó ti ní ipa ńlá nínú òṣèlú tó sì ti mú ìtẹ̀síwájú bá ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tí gómìnà Adélékè dé sí orílẹ̀-èdè Nàìjíríà ló fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìlú Ìgbàjọ àti gbogbo àwọn tí ikú olóògbé Fámọ́dún kàn wípé kí Ọlọ́run kó fún gbogbo wọn ní ọkàn tí wọn yóò fi lè gba ikú olóògbé gẹ́gẹ́ bí àmúwá Ọlọ́run. Àwọn ajínigbé agbébọn jí àwọn àgbẹ̀ 15 gbé sálọ nílùú Kaduna. Ó mà ṣe o, kò dín ní àwọn àgbẹ̀ 15 láti ìlú Ngwanugu ní wọ́ọ̀dù Bukana níjọba ìbílẹ̀ Sanga nípínlẹ̀ Kaduna tí àwọn ajínigbé agbébọn jí gbé sálọ lásìkò tí wọ́n ń darí padà lọ sílé láti oko wọn. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 ló ti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ lágbègbè náà bí àwọn mọ̀lẹ́bí ṣe fẹ́ mọ ibi pàtó tí àwọn olùfarakásá náà wà. Ẹni tó ń kọ̀yà sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà, ọmọ ẹgbẹ́ aṣojúṣòfin tó ń ṣojú ẹkùn Sanga Federal Constituency nílé ìgbìmọ̀ aṣojúṣòfin Daniel Amos ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí ìkà, ọ̀dájú, aláìmọ́pọlọdání àti àbámọ̀ burúkú. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, Amos sọ wípé ìṣẹ̀lẹ̀ náà tọ́ka sí ètò ààbò tó mẹ́hẹ tó ń burúkú sí tó ń dojúkọ àwọn ìlú. Ó sọ wípé àwọn èèyàn àwọn lẹ́tọ̀ọ́ láti gbé láìsí ìpayà ìbẹ̀rùbojo. Ṣíṣèkọlù sáwọn ìlú tó ń ṣiṣẹ́ takuntakun tó ní ìfọ̀kànbalẹ̀ jẹ́ aláìjẹ́ ìtẹ́wọ́gbà. Irú ìwà burúkú bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ fífààyè gbà rárá bó ti wù kó mọ̀. Aṣòfin náà pàrọwà fún àwọn olùgbé ìlú Ngwanugu àti àwọn ìlú tó yí agbègbè náà ká láti ṣe sùúrù, ṣe jẹ́jẹ́ kí wọ́n sì yàgò fún ìwà ìgbésẹ̀ tó lè tún mú kí ìṣẹ̀lẹ̀ náà má lójútùú. Ó pè fún wíwà lójú lalákàn fi ń sọrí àti níní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò. Amos náà tún pè fún ìdásí ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ elétò ààbò ní kí a mọ̀ sá lójú náà láti rí i dájú pé àwọn olùfarakásá tí wọ́n jí gbé darí padà dé láyọ̀ àti àlàáfíà. Ó ké sí àwọn àjọ elétò ààbò láti má ṣe figbá kan bọ̀kan nínú nípa sísàwárí àwọn èèyàn
tí wọ́n jí gbé sá lọ. Ó ní àwọn ń retí kí àwọn àjọ elétò ààbò ṣe ìwádìí sófin tó tó àwọn àṣeláàbí náà kí wọ́n sì fi gbòòrò òfin gbé àwọn ọ̀daràn náà kí wọ́n sì fi wọ́n jófin. Kò ṣàì fi ìdúrótì rẹ̀ hàn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olùfarakásá. Ó mú dá àwọn mọ̀lẹ́bí ọ̀hún lójú pé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lábẹ́nú lójúnà láti dóòlà àwọn olùfarakásá tí wọ́n jí gbé ọ̀hún. Amos kò ṣàì tẹnumọ́ pé ààbò àti ìgbáyégbádùn ìfọkànbalẹ̀ àwọn aráàlú ló jẹ òun lógún jùlọ. Ó kọ̀ jálẹ̀ pé àwọn ìlú ò gbọdọ̀ sọ ìrètí nù ládùrú bí ètò ààbò tó mẹ́hẹ ṣe ń peléke sí i. Mínísítà fétò ààbò Badaru Abubakar kọ̀wé fipò sílẹ̀ látàrí àìlera tó ń bá fínra ìyà. Mínísítà fétò ààbò nílẹ̀ wa Nàìjíríà Badaru Abubakar ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ látàrí àìlera rẹ̀. Àtẹ̀jáde kan tí agbẹnusọ ààrẹ Bọ́lá Tinubu Báyọ̀ Ọ̀nànúgà fi sójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 ní ìkọ̀wé fipò sílẹ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yìn òsọ̀kà. Ọ̀nànúgà nínú àtẹ̀jáde náà ṣàlàyé pé ààrẹ Tinubu gba ìkọ̀wé fipò sílẹ̀ Badaru tó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún iṣẹ́ takuntakun tó ṣe lẹ́ka ààbò lásìkò rẹ̀. Ó fi kún pé ó ṣeé ṣe kí ààrẹ fi orúkọ ẹni tó máa rọ́pò Badaru ránṣẹ́ sílé aṣòfin kí ọ̀sẹ̀ yìí tó wá sópin. Ìkọ̀wé fipò sílẹ̀ mínísítà yìí ló ń wáyé lásìkò tí Nàìjíríà ń kojú ìpèníjà ààbò tó lágbára báwọn agbébọn àti agbésùnmọ̀mí ṣe ń ṣe ìkọlù lọ́lọ́kun òjọ̀kan lápá ẹkùn àríwá Nàìjíríà. Ní ọ̀sẹ̀ tó kọjá ni ààrẹ kéde àwọn ìgbésẹ̀ pàjáwìrì lẹ́ka ètò ààbò lẹ́yìn táwọn agbébọn ṣe àwọn ìkọlù ọ̀tún ní ìpínlẹ̀ Kebbi, Niger àti Kwara. Jíjí àwọn akẹ́kọ̀ọ́ 25 gbé ní ìpínlẹ̀ Kebbi àtàwọn akẹ́kọ̀ọ́ tí iye wọn fẹ̀ tó 100 gbé ní ilé ẹ̀kọ́ St Mary's Catholic School Papiri ìpínlẹ̀ Niger jẹ́ ohun tó tún fa awuyewuye àti ìpayà ìbẹ̀rùbojo lẹ́ka ààbò Nàìjíríà. Bákan náà ni ìkọlù àwọn agbébọn sí ilé ìjọsìn CAC ní Eruku ìpínlẹ̀ Kwara àti ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Kogi mú kí àwọn èèyàn máa sọ pé apá ìjọba kò ká ètò ààbò tó mẹ́hẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ Tinubu fi léde sọ pé Badaru fipò sílẹ̀ látàrí ìlera rẹ̀ tí kò dúró re. Ẹ̀wẹ̀, gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ láti ìgbà tí Badaru ti wà ní ipò gẹ́gẹ́ bí mínísítà fétò ààbò ní ìkọlù àwọn agbébọn tí ń tẹ̀síwájú lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá tí ìkọlù àwọn Boko Haram sì ń tẹ̀síwájú ní ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn BBC lọ́sẹ̀ tó kọjá, Badaru sọ pé ìjọba Nàìjíríà ń sa gbogbo ipá rẹ̀ láti kojú ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra. Ó ní ìjọba ti ń ṣe ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ìdí tí ìkọlù àwọn agbébọn ṣe tún bẹ̀rẹ̀ ìkọlù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti jíjí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní àwọn ilé ẹ̀kọ́ káàkiri Nàìjíríà. Ó ní òun fẹ́ sọ àrídájú rẹ̀ pé àwọn ọmọ ogun ṣiṣẹ́ takuntakun láti wá ọ̀nà tí wọ́n fi máa kojú ìṣòro yìí. Muhammad Badaru Abubakar ló ti fìgbà kan rí ṣe gómìnà ìpínlẹ̀ Jigawa fún sáà méjì. Láàrin ọdún 2015 sí 2023 ló fi ṣe gómìnà ìpínlẹ̀ Jigawa. Lẹ́yìn tó kúrò lórí ipò ni ààrẹ yàn sípò mínísítà fétò ààbò nínú oṣù kẹjọ ọdún 2023. Onímọ̀ nípa ètò ìṣúná ní Badaru bó ṣe kẹ́kọ̀ọ́ gboyè accountant ní ilé ẹ̀kọ́ fásitì Ahmadu Bello University Zaria. Bákan náà ló kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Policy and Planning Training Institute Jos ìpínlẹ̀ Plateau. Ó tún jẹ́ oníṣòwò tó ní okòwò káàkiri Nàìjíríà. Ẹni ọdún 63 ni Badaru Abubakar. A fẹ́ kí ààrẹ gbẹ́sẹ̀ lé ìwakùsà lọ́nà àìtọ́ torí òun ló ń ṣokùnfà ètò ààbò tó mẹ́hẹ lọ́dọ̀ wa. Àwọn gómìnà lápá ẹkùn àríwá Nàìjíríà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn gómìnà ní apá ẹkùn àríwá Nàìjíríà ti ké sí ààrẹ Bọ́lá Tinubu pé kó gbẹ́sẹ̀ lé ìwakùsà lọ́nà àìtọ́ lágbègbè náà fún oṣù 6 gbáko láti lè kojú ìṣòro ètò ààbò tó mẹ́hẹ tó ń bá agbègbè náà fínra. Ọ̀rọ̀ yìí ló jẹyọ níbi ìpàdé àwọn gómìnà 19 agbègbè ọ̀hún tó wáyé nílùú Kaduna. Ìpàdé náà tí àwọn orí adé agbègbè náà yọjú sí ni wọ́n ti fẹnu kò pé kí wọ́n máa kó owó tí iye rẹ̀ tó bílíọ̀nù kan náírà jọ lóṣooṣù fún ètò ààbò agbègbè náà. Gbọ̀ngàn ńlá Sir Kazeem Ibrahim House ní ìpàdé náà ti wáyé lábẹ́ àsíá ẹgbẹ́ Northern State Governors Forum
NSGF àti Northern Traditional Rulers Council. Ohun tí ìpàdé náà dá lórí ni ètò ààbò agbègbè wọn tó mẹ́hẹ àti ọ̀nà àbáyọ. Gómìnà ìpínlẹ̀ Gombe àti adarí ẹgbẹ́ NSGF Inúwà Yàyà sọ pé àwọn ti ṣàkíyèsí pé ìwakùsà lọ́nà tí kò bá òfin mu ló ń ró àwọn agbébọn àtàwọn ọ̀daràn míì lágbára lágbègbè ọ̀hún. Ó wá rọ ààrẹ Bọ́lá Tinubu kó gbẹ́sẹ̀ lé gbogbo ìwé àṣẹ ìwakùsà lágbègbè náà fún ìgbà díẹ̀. Ó tún kan sára sí ààrẹ fún akitiyan bí wọ́n ṣe dá àwọn ọmọdé tí àwọn agbébọn jí gbé padà wá sọ́dọ̀ àwọn òbí wọn. Yàyà sọ pé àwọn adarí agbègbè àríwá ti ṣetán láti rẹ́yìn gbogbo ohun tó ń ṣokùnfà ètò ààbò tó mẹ́hẹ ní agbègbè wọn. Àwọn gómìnà àti orí adé náà tún sọ pé àwọn fọwọ́ sí ìdásílẹ̀ ọlọ́pàá agbègbè, wọ́n sì rọ àwọn aṣòfin láti ṣe ohun tó yẹ ní kánkán fún ìdásílẹ̀ iléeṣẹ́ agbófinró náà. Yàyà ní àwọn ti fẹnu kò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu fún àlàáfíà agbègbè wọn. Ó ní bílíọ̀nù kan náírà tí wọ́n fẹ́ máa kójọ lóṣooṣù yóò wà fún ètò ààbò pàjáwìrì agbègbè náà. Ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ni yóò sì lọ́wọ́ sí àkójọpọ̀ owó náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, kì í ṣe iléeṣẹ́ ológun nìkan ni yóò yanjú ìṣòro ètò ààbò tó mẹ́hẹ. Ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àtàwọn ohun amáyédẹrùn míì yóò tún ṣèrànwọ́ láti rí ìfọ̀kànbalẹ̀ àlàáfíà ní agbègbè ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani sọ pé bí ìjọba àpapọ̀ nìkan ṣe ń darí iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ yìí kò bójúmu mọ́, kò sì dáa fún bí nǹkan ṣe rí lóde òní. Ó wá kìlọ̀ fún àwọn kọlọ̀ràn sí ẹ̀dá kan tó ń lo àǹfààní ètò ààbò tó mẹ́hẹ fún àǹfààní ara wọn kí wọ́n kí ọwọ́ ọmọ wọn bọ aṣọ. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.